wá sí àwọn ọkọ wa nípa fífẹ́ ìyàwó kejì. Ọ̀pọ̀lọpọ̀ wọn tó bá ti ṣe tán tó fẹ́ sí ìyàwó kejì, ìwàkiwà ni ọwọ́ kọ́wọ́ náà máa ń gbé, ìwàkiwà ni wọ́n máa ń wò. So àwọn ọ̀rọ̀ kó sínú rẹ̀. Allahu a'lam. So the same question àkọ́kọ́ náà lélẹ̀. Ẹlẹ́kẹta nínú ìbéèrè náà. Oníbèrè wípé báwo lèèyàn ṣe lè ṣe àtúnṣe relationship tó ti bàjẹ́ pẹ̀lú wípé ẹni tí ó ń dáyàn lẹ́ẹ̀mẹ̀wá, bóyá láàrin ọkọ àti ìyàwó ni, bóyá ọkọ ń ṣe kankan tí ọkọ ìyàwó kọ̀ ó sì ń da àárín wọn rú, wọ́n fẹ́ tún ṣe, àbí láàrin ọmọ sí bàbá. So relationship tó bá ti bàjẹ́, báwo lèèyàn ṣe lè ṣàtúnṣe rẹ̀? So oníbèrè béèrè wípé ẹ jọ̀wọ́ àwọn nǹkan wo ló lẹ́tọ̀ọ́ sí ọjọ́ àkíkọ̀, àwọn wo ni wọ́n lẹ́tọ̀ọ́ sí àkíkọ̀ ṣíṣe, bóyá nípa ètò ṣíṣe. Àwọn ètò wo làwọn èèyàn ṣe ń jọ àkíkọ̀? Ok, àwọn ètò wo ni wọ́n máa ń ṣe ní ọjọ́ àkíkọ̀ náà. Ìbéèrè eléyìí sọ wípé ẹni tí èèyàn ń ṣe dáadáa sí tí wọ́n ń fi aburú sànyàn lẹ́san, so kí ni Islam sọ nípa irú èèyàn bẹ́ẹ̀? So ìbéèrè eléyìí sọ wípé ẹni tó jẹ́ kèfèrí tí ìṣe mùsùlùmí tó bá sálámà síyàn, kí ni kéèyàn fi dá lóhùn tó bá sọ pé àsàlámù alaykum? Then ǹjẹ́ a lè lo náà, ǹjẹ́ a lè lo rọ́bà àbí ìlẹ̀kẹ̀ ká fi kó irun àbí ká fi kún irun wa? So àbówù, rọ́bà, òwú tàbí ìlẹ̀kẹ̀. Wọ́n ló ti tó báyìí náà for now. Kò tí ì tán but adédábẹ́ ìsákùnlọ. Alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Mo dúpẹ́ fún Ọlọ́run ọba tí fi mí ṣe kò gẹ́ pé ó jẹ́ ní ẹgbẹ́ iṣẹ́ pé láti ṣàdúrà fún àwọn bàbá wa. Àwọn bàbá wa yìí gan-an ló yẹ kí wọ́n ṣàdúrà fún wa. Àmọ́ nínú ádàbọ̀ àti ẹ̀kọ́ tọ́lọ́run fún yín náà ló jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó yẹ ká mú wọn. Ẹni tí kò bá sì tẹ́rí kò ní máa yí àpọ́nlé. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tí ò fi àwọn bàbá wa ṣe sábàbí orí ikú fún wa, tí ó sì fà wá náà ṣe sábàbí orí ikú fún àwọn náà. Bẹ̀rẹ̀ látọ̀rí ìmáàmù àti wọ́n sọ̀rọ̀ lẹ́yìn wọ́n sì ṣàdúrà fún ẹ̀mí náà. Wọ́n gbé sí mi létí gbàdẹ́ sọ hamasafi lóòótọ́ ní àhàdù ìkọ́ ìnáhùnà pé òṣìṣẹ́ Kwara kẹ̀kọ́ yìí ni wọ́n abẹ́lẹ́ Ọlọ́run jẹ́ kẹ́ ṣiṣẹ́, Ọlọ́run jẹ́ kẹ́ lẹ́yìn dáadáa lórí kàtà ìṣe. Nínú nǹkan tí wọ́n fi ti sànàbí Muhammad sallallahu alayhi wa sallam fún ànábì sọ ni pé inna min ijlalillahi ta'ala ikramu shaybati muslim. Nínú pé Ọlọ́run tóbi lẹ́nu èèyàn, oníkéèyàn rí ẹni tí ó ti ní irun funfun látàrí pé ó náà ń forí kalẹ̀ fọlọ́ kí ẹ̀ wá pọ́nlé, Ọlọ́run ní kò ní yẹ̀yẹ́ yìí. Àwọn tí ò torí ìmíì àbí àwọn tó lè dàbí ìrọ̀sí ìmíì wà tó jẹ́ pé ìdí ayò àwọn wà lásìkò yìí, irú ọjọ́ orí ayò ni wọ́n fi ń ta. Ọlọ́run tí ó ṣe ti bẹ́ẹ̀, Ọlọ́run ní sí ẹ máa padà sí ibú. Ànábì sọ pé sallallahu alaihi wasallam a'adhara Allahu lamri'in akhkhara ajalahu hatta ballaghahu 60 sana. Ẹ tó bá pé 60 years láyé, Ọlọ́run tó fún ní excuse tó ti táyáyá, excuse tó táwọn lọ́wọ́. Ọlọ́run tí ò wá jẹ́ kí ilé tẹ́lẹ̀ lò rẹ̀ tàrí pé dáadáa ni Ọlọ́run jẹ́ parí ẹ̀sìn tí ó dá. Gbogbo àwọn bàbá wa yìí Ọlọ́run ti ní kí ojú yín máa dà, ẹ̀yin ò ní bàjẹ́ láéláé. Sì tí ìwà tí èrè dùnú Ọlọ́run ó dùn yín nínú látara àwọn ọmọ yín, Ọlọ́run ó dùn yín nínú. Gbogbo dẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ń ṣe síwájú Ọlọ́run, gbogbo àwọn ọmọ bàbá rẹ̀ làwọn ọmọ lè máa gbé àwọn bàbá wa ni wọ́n ẹgbẹ́ owó ṣe sọ̀rọ̀ yín.
wọ́n ní bàbá wa ni wọ́n bàbá rẹ̀ nu ọlọ́run ní sọ yín ní bàbá bú chief imam wa gbogbo tí ẹni nítorí ayé àti lálẹ́ kẹ́hámà ọlọ́run ní jésù onípín bẹ́ẹ̀ ọlọ́run yọ ìpín ìdẹ̀sùkú náà rọ̀ yín bẹ́ẹ̀ ni àwọn bàbá wa tí wọ́n wà ní àárín wọn náà ọlọ́run ní jẹ́ kí ẹ̀mọ̀ padà sí inú. Wọ́n tó fi kún wọ́n ní tẹ̀tì bí ikú èmi fẹ́ fi kún kẹ́lẹ́mọ̀ àwọn pé tọ̀wáyé sọ́nà tẹ̀tì bí ikú rẹ̀ wọ́n ní kọ́ lọ́run ṣe nírun fún ọlọ́run ìdúró wọ̀nyí lọ́wọ́ ìdúró ẹ̀sìn wọn lọ ọlọ́run sì ní fi mú yín jẹ́ gbéná kẹ́yàwó ọlájà kan tó sọ ẹ̀. Wọ́n ní ìjẹ́ ọmọ zìnà abẹ́lẹ́ ń kó gbà lọ́wọ́ àwọn ẹ̀yà wa náà bẹ́ẹ̀ àtàwọn náà ọmọ zìnà ṣó lè jogún bàbá rẹ̀ ọmọ zìnà ò ní bàbá èèyàn wí ọgẹ́tẹ̀ ọmọ zìnà kò ní bàbá ìnáwó yóò sábò ìlà omi wà ní omi wọ́n máa fi ti sáwọn ìdílé ìyá rẹ̀ ní kò ní bàbá waste product ní bàbá rẹ̀ lọ dànù ọmọ dáadáa ló ń kò sí tó ṣe torí pé ọlọ́run bá sọ pé wà látẹ́sí wà zero tó ní zero kan kò ní ẹrù tó wọ̀n mọ̀ nípa rẹ̀ àwọn kò lè jogún ẹ̀ńtẹ́yìn pé bàbá yẹn kì í ṣe bàbá rẹ̀ kò ní bàbá wọn nínú àwọn ọmọ tí ọkàn wáyé tán wá sọ pé ṣé ẹni wáyé láì ní bàbá ni pé ọmọ ìsìn náà kọ́ kò ní bàbá ìyá nìkan ló ní torí ẹ̀ obìnrin tó bá ilé gbà kí ọkùnrin kan bọ́run ṣe zìnà olójì àtúpọ̀ jù bẹ́ẹ̀ ara ìyá rẹ̀ ni wípé ó dójú tí àwọn òbí ẹ̀ kò jẹ́ wọn gba ẹ̀yẹ lórí òun zìnà sì lágbára ibi tó ti bẹ̀rẹ̀ ìwòkú òní ọlọ́mọ ṣe wá lórí òkú òní ìkànnì àwọn afáà sọ pé كل الحوادث مبدأها من النظر ومعظم النار من مستصغر الشر والمرء ما دام ذا عين يقلبه في أعين البيد موقوف على الخطر يسر مقلته ما ضر معجته لا مرحبا في سرور عاد بالضرر so káṣọ ojú wa káṣọ kàkà òní sọmọ zina ṣùgbọ́n tí mo sọ yóò ìtìjú mọ̀ wọ́n sọ nìyẹn o. A rí nínú àwọn afá gẹ́gẹ́ bí ẹ̀nà mi tó tẹ̀mí àrùn ọmọ akẹ́ bá ti gbọ́lé àwọn afá wa wípé káwọn mú mọ́sálàkù mí lórí mọ́sálà yẹn. Àmọ́ àwọn tẹ̀lé ìtìjú mọ̀ wọ́n sọ bí ọmọ yẹn kò ní bàbá Allahu ta'ala a'lam. Wọ́n ní tàbá sọ pé kò ní bàbá ṣé ìtumọ̀ rẹ̀ ní pé ọmọ yẹn bá jó obìnrin tí bàbá rẹ̀ lè fẹ́ ibi táwọn tó tọ̀ kan mí ti bẹ̀rẹ̀ sí sọ́tọ̀. Wọ́n ní ìyàtọ̀ wà láàrin wọ́n ní kọ́ńdà tí wọ́n sọ pé al-ma'dum shar'an laysa kal-ma'dum hissan ìmọ̀gbọ́n wa al-ma'dum shar'an ìtawá tí ṣe yára sọ pé wọ́n kọ̀nsídà kan gẹ́gẹ́ bí pé ẹlẹ́dẹ̀ kìí ṣe property so but laysa kal-ma'dum hissan kò ní ìpẹ́ kó exist káwọn rí báyìí òní kọ́ńdà tá a sọ pé kò ní fi ọmọ rẹ̀ náà máa àdàmíyà tá à ń sọ àdàmíyà ṣàríyà ni pé ọlọ́run ọba gbà pé ọlọ́ bí ẹ̀jẹ̀ rẹ ni àmọ́ àní fi tì sí ọ. so tó bá gbé bẹ̀rẹ̀ tó lè fẹ́ àwọn ṣàfihàn sọ pé ọjọ́ bẹ́ẹ̀ so wọ́n sì fi bù wọn pé ẹ̀jà ló lè fẹ́ wọ́n ti ṣe bí kì í tó lóbi. so àwa gbà yìí pé rárá ṣẹ́ra án ló túmọ̀ sí pé kì í sọ lóbi àmọ́ ṣíṣán ẹ̀jẹ̀ rẹ̀ náà ni ó sì kó sínú wọn wàlá tẹ́kẹ̀rù ìrìnàkà àbá okùn mìíràn nìsa ilá títí bí àwọn tọ́tọ́ ọ̀rọ̀ ọ̀húnlẹ̀ mẹ́ta lẹ́kùn mọ̀hátukùn wa banatukùn wa akhawatukum ila akhir àyà wallahu a'lam. àwọn ọkùnrin tó wọ́n fẹ́ fẹ́ àwọn méjì ìyàwó ẹlẹ́ẹ̀kejì wọ́n máa sọ̀wọ́nù nínú ilé. masala tó fẹ́ lọ́gọ́rọ̀ gbà àwa obìnrin tá a ti ẹ̀ béèrè question yìí ọlọ́run bá ṣe dáadáa fẹ́ tó béèrè question yìí. ìbéèrè ń ṣe àfihàn ìgbàfófin ọlọ́run pé kí ní làákàyè tí wọn kọ́ ọlọ́run bá jẹ́ ká mọ̀ wípé bó ṣe fẹ́ di ayé rí ni kódà ọlọ́run ìbọ́kùnrin sọ̀rọ̀ ló Kùránì ìbísíkọ́ ti ìyànnífẹ́ kọ́níyà ti àzúwájú ìbísíkọ́ ti kú fọ̀rọ̀ ọlọ́run sọ. èyí tó kéré tọ́lọ́run ti bẹ̀rẹ̀ ń bẹ̀ ni ó fẹ́ yàwó méjì ẹni yìí wá gbà ọlọ́run bá ṣe dáadáa fún un. wọ́n wá láwọn ọkùnrin kan wà bí wọ́n sì máa ṣe tọ́lá fẹ́ yàwó méjì ẹni sí èèyàn sì rẹ́ ní báyìí so sì gbà pé jẹ́ ní ọ̀rọ̀ lára tèmi náà wọ́n láì ọ̀gọ̀rọ̀ àwọn bọ́dà rí bẹ́ẹ̀ lóòótọ́
ẹlòmíì tá a bá sì wo tí ṣẹ̀rí àṣọ ó lè mọ́ qualify àti fẹ́yàwó kan bèèrè méjì o àbẹ́ ìgbọ́n tọ́lọ̀ ń sọ́nu sọ́tò ní sáà ní ọmọ ńlá mi ẹ̀sẹ̀ tẹ̀mí kò ń tọ́lá ẹni tí ò bá ní kápá ọlọ́run ní fàmí máa malakat aymanukum kó lọ bọ́ọ̀lù ọlọ́run wá ń sọ wá ní dhalika liman khashiya al-anata minkum ẹni tí ó bá túnmọ̀ pé bóun ò bá ti ṣe òun ṣe ìsìnà nìyẹn o ó ní wa an tasbiru khayrun lakum kí wọ́n ṣe sùúrù ló dájú. Ànábì ní ya ma'shara shabab man istata'a minkum al-ba'a falyatazawwaj ẹ̀yin ọ̀dọ́ ẹni tó bá ní kápá tó lè ilé tí ó fi ìyàwó sí oúnjẹ tí ó fún àti aṣọ tí ó wọ̀ sí lọ́rùn tó bá ní mẹ́tẹ̀ẹ̀ta falyatazawwaj tó ní táwọn afáàkọ́ tú al-ba'a sí nìyẹn àwọn díẹ̀ tún sí al-quwwatu jinsiyya pé ẹni tó bá rí pé ara wọn ti gbé fúkẹ́ ó lọ fẹ́ràn o ṣùgbọ́n tó bá rí pé ẹni kílẹ̀ àrẹ́bí tó wá sọ pé fanilami ẹ̀sítẹ́tẹ̀ fún ẹni tó ti ní quwwatu jinsiyya kí ló tún fa fanilami ẹ̀sítẹ́tẹ̀ ajẹ́ pé al-ba'a níbẹ̀ yẹn mutatallabatul nikah ni ilé láfi obìnrin sí kò bá jẹ́ ìrú sẹ́kọ̀n kò bá jẹ́ ìrú sẹ́kọ̀n tí ó fi obìnrin sí tí ó ní obìnrin náà bá ti yọ síbẹ̀ pé kájọ fira wa káfí sí lọ́wọ́. now ẹlòmíì wá fẹ́yàwó kan sínú condition yẹn lẹ́sẹ̀ ìrú sẹ́kọ̀n kò wá rí ojú rẹ̀ lẹ́ẹ̀dẹ́gbẹ́ kó tó fi rú pé òun tó ti bùkátà sí mi sí nínú yàrá kan tó wà fi kọ́tì dání. èèyàn bí wa ó wá ní àwọn sálàbù ṣe bẹ́ẹ̀ náà ta nínú sálàbù ní fi kọ́tì dá yàrá àfà so kò correct ká ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ ká ṣe sùúrù àyàfi ìgbà téèyàn bá ń bẹ̀rù àlàánà pé òun lè ṣe zìnà tó bá rí bẹ́ẹ̀ so nínú bẹ́ẹ̀ yẹn yàní kódà ìmọ̀mù àdúgbò wọn lè wá gba owó jọ tó fi gbalẹ̀ eléyìí yóò dáràn o but in that way in any way kò necessitate kéèyàn fara ní ìyàwó tó wà ní kódà bẹ́ẹ̀ tí bọ̀ bá gbọ́n mẹ́sẹ̀gì ńlá ni fún un náà ìwọ́n tó gbàgbé àná lórí pé tó ní kó fẹ́ fẹ́yàwó kódà fíẹ̀ obìnrin míì kì í ṣe pé kò fẹ́ kọ́kọ́ òun fẹ́yàwó pọ̀ fíẹ̀ rẹ̀ ni pé ẹni yìí ò ní dídí lọ́wọ́ yes ẹni yìí kò í ṣe tó ní dídí fíẹ̀ obìnrin míì nìyẹn because jahif ọlọ́mọba ṣe dáadáa fún wọn wọ́n ní at-ta'atu huwa al-'adl ok al-'adlu huwa at-ta'a téèyàn bá ti jẹ́ tí wọ́n ń ṣe déédéé àwọn obìnrin gbọ́dọ̀ sí ẹnu téèyàn bá níyàwó èèyàn bá ń gbìyànjú kò sí kẹ́mi èèyàn wọ́n fi lọ́bì kan ọlọ́mọba sọ pé walan tastati'u an ta'dilu bayna an-nisa'i walau harastum wala tamilu kullal mayl fatakuna kal-mu'allaqa ọlọ́run ní lè gbìyànjú pé kẹ́ fẹ́ràn àwọn ìyàwó yín bákan náà kò ṣeéṣe ṣùgbọ́n yìí máa ń fẹ́ wá ní ó fẹ́ràn ilé ìgbà mi báyìí ó ló fẹ́ràn jù tó bá tó yá ó tó rí pé ọlọ́run ní ìyẹn wọ́n fi wọ́n yan wọn ni now ìwọ tí wàá fìtàn yẹn jọ tó fẹ́ràn ilé ó kó lọlé rẹ̀ yẹn ní bàbá wa bímọ ó ní ẹ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ gbọ́dọ̀ pa ilé tí fatadharuha kal-mu'allaqa tí wàá dàbí ẹni tí ò lọ́kọ ọlọ́run àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ so ibi tí àìwùwà dáadáa sí àwọn ti bẹ̀rẹ̀ ibi pé èèyàn fẹ́ àwọn oníkẹ́ èèyàn máa sọ̀rọ̀ búrọ́nù sí i ànábi sọ pé wà látòkọ́ bẹ́ẹ̀ ọkùnrin tó bá yẹ lè fi ibi tí ìyàwó rẹ̀ kù sí níbi èébú ara búyàwó ẹ̀ ó ti lùsì ìyàwó ẹ̀ kò lè respect ìyàwó láíláí ó lórí gbọ́dọ̀ wá ní òṣèwà dúdú ọ̀họ̀ báyìí ṣe mọ̀ òun àmọ́ wúra rẹ̀ dára pé ọ̀họ̀ báwo Yorùbá sì máa ń ṣe tí Yorùbá wá fẹ́ fi dúdú náà wọ́n fẹ́ fi yìn wọ́n lọ bí wọ́n ṣe sọ ó lè dúdú bí kóró òsìn olùdó náà kì í sí ipò lọ́pọ̀lọ́ obìnrin tiẹ̀ obìnrin iṣẹ́ tẹ́yẹn èèyàn máa sọ̀rọ̀ dúdú fóbìnrin tí ó fi kú ni tí ó fi wọnú lẹ́tù báyìí èèyàn máa ní ojú rẹ̀ yìí Masha Allah èrí mi sì tọ́nù orí rẹ̀ kankan tọ́nù àmọ́ bóbìnrin ní ṣọ̀gbọ́n ojú bóbìnrin kódà àwọn obìnrin mìíràn tí wọ́n sọ wọ́n kọ́ wọn pé tiẹ̀ parọ́ fún mi tí ẹ máa tàn mí pé o láìkì ni ṣe àwọn tàbá fẹ́ àwọn kábẹ̀rù ọlọ́wọ́ ọba ẹ má gbà wípé sábàbí rẹ̀ ó lè gbà sábàbí tẹ́yìn ó fi ìdíyà níwájú ọlọ́wọ́ ọba dẹ́rẹ̀ subhanahu wa ta'ala. ẹ tí relationship tó ti bàjẹ́ àgbájọṣe papọ̀ téèyàn tó ti bàjẹ́ láàrin èèyàn méjì bóòlù yẹn ṣe ní tó ṣe ọlọ́wọ́ bá sọ ìtìmọ́jẹ́ yẹn yàní tún relationship ṣe nǹkan ọ̀kan náà ni kílẹ̀ nǹkan náà àtàgọ́ fúlù Hasan al-Basri pé àtàgọ́ fúlù mi sifati mu'minin kí à ń rí àríwójú kúrò
nínú ìròyìn àwọn ọmọ mi nìyí. Téèyàn bá fẹ́ máa mú èèyàn tó yẹ pé gbogbo téèyàn kan bá ṣe fún èèyàn lèyàn fẹ́ máa kà kún èèyàn gan ò lè gbádùn ní ayé. Wọ́n sì ní wọ́n bi lárúbáwá kan wípé mọ́nìlá àkẹ́ talẹ̀ tó ní làákàyè ó ní al-mutaghafil al-fatin. Ẹni tó yẹ pé ó wà wẹ́ gbogbo tí ń ṣẹlẹ̀ ó ṣe bí pé wọ́n ò rí. Ó wà wẹ́ ṣùgbọ́n yóò kódà kò ní fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ní kò ní òtí ẹ̀rí ní ẹ̀rọ ó wà wẹ́ kò ní fi gbìyàn gan èyí ò ní because kò sí ènìyàn míì láyé kò sí èèyàn láyé tó bá ṣe tó ní rí kàkà pé ó sì wá kú ṣùgbọ́n kò sí ẹ̀dá ọlọ́run bá náà. So ìtọ́lọ́run bá sọ ní wípé ká ṣe dáadáa sí àwọn tí wọ́n ń ṣe aburú sí wa nígbà tá a bá rí òun náà ni pé ẹni tó ti jọ́ta rẹ tẹ́lẹ̀ yóò bá di kéde yóò bá di ọ̀rẹ́ ayò fún èèyàn. So ara téèyàn lè ṣe ni kéèyàn ṣe àmójúkò lórí gbogbo tó bá lọ láàrin èèyàn kéèyàn gbàgbé pé ọmọ ènìyàn ò lè pé láti fi sin lọ́wọ́ ọba subhanahu wa ta'ala. Àwọn ètò la máa ń ṣe nínú àkíkọ̀. Ètò àkíkọ̀ nǹkan bí mẹ́rin péré ní jẹ́ àkíkọ̀ aláìsẹ̀lẹ̀ sí márùn-ún. Inú àdìsí kan náà ànábì sallallahu alaihi wasallam. Ànábì ní kullu mawludin murtahinun aw murtahanun aw rahinun bi aqiqatihi. Gbogbo ọmọ tá a bá bí wọ́n ti fi dógò ẹmọ dógò kólátẹ́rà olọmọ náà jẹ́ ẹ fi síbì kan ẹ̀yà owó ń bẹ̀ tẹ́ ẹ̀ bá dá owó yẹn padà wọn à ní fún yín ọmọ yìí ìtumọ̀ rọ̀hínù nìyẹn. Ẹgbẹ́ lọ́dún sọ̀rọ̀ sọ́rọ́ tó lùbọ́ kọ́rọ̀ ọlọ́ ni wàá ń kó tún aláṣàfàrí ọ̀làntẹ́jìlú káàtì bá ń fa ìyáánú mọ̀kùbúdọ̀ ìyá ẹ̀ẹ́rì tẹ́ fi dógò lẹ̀ gbà ẹ̀yà mi kiri ìní fún yín kiri in replace. Now ó ní pé dandan ní ká pa ẹran yẹn bá ní kápá wallahu a'lam tá a bá ní kápá ò dandan ní kápá tá a bá ní la yukallifullahu nafsan illa wus'aha. Àwọn àfáìsì sì sọ pé wà lára tá a máa lọ yáwó fún àbí lọ bá máa mú àdúgbò pé ẹ dákun mo bí máa yẹn rí owó ẹran wọ́n ní kò sí inú sọ́ọ̀lì al-majmu' ẹ ti béèrè torí pé kíní yẹn lágbára. Ànábì lọ pé rọ̀hìn ló bí akẹ́kọ̀ọ́ ti. Ànábì wa sọ pé sallallahu alaihi wasallam tuzbaru anhu ẹran yìí àádù fún ọmọ náà á pa fún yawma sabi'ihi níjọ́ keje. Ìyapa inú ń bẹ́ẹ̀ bí bò láti kájọ́. Àwọn màlìkíyà inú olóṣìkọ́ máa lágbègbè tiwa àwọn máa ń kàwé pé nahar wal layl wọn ló jẹ́ kí ni ọjọ́ kan. Débi pé lọ́dọ̀ tí wọ́n bá bí ọmọ ní alẹ́ wọn ò ní ka alẹ́ yẹn máa fún pé kí ni tàbá bí ọmọ lẹ́yìn máa gbé ikú ní léèlà kan nìyẹn. Ntí ó mú ọjọ́ méje yawma sáábẹ̀ lọ́dọ̀ tí wọ́n al-yawm liman jama'a bayna nahari wa madha wal layla. So àwọn olóńfin máa ń ka ọjọ́ mẹ́jọ ní tiwọn. Bọ̀tí òǹkà yìí àṣìṣe wà ń bẹ̀. Òǹkà yìí àṣìṣe wà ń bẹ̀. Gbogbo alámọ̀ rí pé tí a bá ka oṣù Ramadan èwo la máa fi bẹ̀rẹ̀ alẹ́ rẹ̀ tó ti dé ẹ̀ la máa fi bẹ̀rẹ̀. Àwọn bàbá náà sì ń kí asámú náà lálẹ́ wọn. Ó mi gba ti wọ ọjọ́ yẹn náà nìyẹn. So la fi rí pé ọjọ́ méjì yẹn náà ni ọjọ́ méjì sàwáàn ó bẹ̀rẹ̀ pẹ̀lú nahar àbó bẹ̀rẹ̀ pẹ̀lú kínyìn al-layla. Sọjọ́ keje ó jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kejì o. Alákọ̀ọ́kọ́ apẹ̀rẹ̀ ìjọ wo lápẹ̀rẹ̀ yẹn ìjọ tuzbaru anhu yawma sabi'ihi wa yuhlaqu ra'suhu á sì fa eré ẹ̀ oní méjì á fa eré ọmọ oní méjì. Tábà fẹ́ fa orí rẹ̀ àwọn kan ní ọmọ obìnrin torí pé aláṣù fi àzínà ó dá zina ni irun jẹ́ fóbìnrin dúnà rìjà kílẹ̀ rí ẹ̀ pé irun iṣẹ́ zina fọkùnrin torí lọ́dọ̀ lárúbáwá àwọn náà ìfarun kílẹ̀ rí ẹ̀ lárúbáwá ìfarun irun ànábì máa ń ní alámà kílámọ̀ pẹ̀ náà limam yóò máa kan èjìká rẹ̀ báyìí sallallahu alaihi wasallam so ẹwà ní fáwọn náà àkọ́kọ́ nù. Ìkejì ni pé innama nisa'u shaqaiqu rijal. Tabarúfin tó bá wá fọkùnrin tí a bá ti rí expressively tó yọ obìnrin kó a jẹ́ wípé obìnrin náà wà ń bẹ̀ ní. Ànábì sallallahu alaihi wasallam yàní túbàrù àdùn ayẹ́pẹ̀rán fún òun làwọn àfáà kan fi sọ wípé kápẹ̀rán méjì fọkùnrin wípé kì í ṣe wájìbù. Èyí tó wà required òun ni kápẹ̀rán kan fọmọkùnrin ọmọ kan fọmọbìnrin.
tí bàbá wà káwá pa méjì. Ẹran tánàbí sì sọ kì í ṣe dandan ní kó jágbó ẹran tó bá sáà ti bọ́ sínú bahimatul an'am gbogbo ẹran tá a máa pa fúléyà àkúnmí ni màálù ni àgbò ni ewúrẹ́ ni ẹni ẹran abolójẹ́ ni àbákọ àgùntàn ni àbágbò ẹran lànàbí sọ sallallahu alaihi wasallam. Ìṣesí ànábì la kàn fi wo àbùdọ̀lé àgbẹ̀ àgbàdo ẹ̀pàgbò méjì náà ló pa fún Hasan àti Hussein ajẹ́ wípé àgbò ló da yìí tá a sọ kó ló pé wa sọ ẹni ẹran la lè pa tó bá sáà ti jẹ́ bàyí wọ́n tún ànàám tó bá ti jẹ́ ànàám àwọn náà máa wọ̀nyẹn ti jẹ́ bẹ́ẹ̀. So náà èyí tó ẹ̀tọ́ yẹn bọ̀ ni ẹ láwọn kọjá máa wọlé ká sí kéde apẹ̀ràn ìjọ wo lápẹ̀ràn ìjọ kejì ẹlẹ́kejì ńkọ́ ká fọ́run ìjọ kejì náà láǹfààrùn máa fi láǹfààrùn ìjọ kejì náà láǹfààrùn so ìtọ́nilẹ̀ náà nù so ìtọ́nilẹ̀ ní ìjọ kejì láǹfààrùn. tàbá fa irun yẹn níjọ keje ó di ẹ̀tọ́ méjì ẹlẹ́kẹta ànábi ni wọ́n yóò sàmà àwọn aṣọ ló kọ èyí tó dáa jù ní kámọ́tì ìgbókọ ọmọ jáde tí tọwọ́ fi péjọ keje olódàájú ó ní ṣe sí tó kọ́mọ̀ but ànábì ń ṣe pé wúlìdàlíyà fìlbàrí wọ́n bí wọn fún mi náà lánàá o wọ̀sàmẹ́tù bísí abí Ibrahim ó sì ti sọ lóko bàbá mi ìyẹn ànábì Ibrahim ìyẹn náà tọ́ but kámọ́ sọ tí ìdíjọ́ keje rẹ̀ kò dà ara àǹfààní táwọn afáàmù wa bẹ̀ ni pé ìmọ̀jẹ́ ìrònú dáadáa ẹlòmíì ti sún kọ́ ọmọ tán fáwọn èèyàn kó tó rè tó dájú lọ bí ilé ìdìbò ti sọ àwọn tó fáwọn ẹgbẹ́ sọ́ọ̀lì mi àbí yóò wá lọ sọ pé àbú Abdulwasi ẹ̀ gẹ́gẹ́ ló fẹ́ sọ ṣùgbọ́n ti gbé jáde pé ní bá ti bí first blow báyìí sáré mi so àwọn èèyàn ti mọ̀ pé àbú sáré sọ́ọ̀lẹ̀ ẹni ìkọlọ́kọ́ gba níjọsìn so a sọ ní orúkọ níjọ́ kejì náà a gbé jáde tá a bá gbé jáde ṣáájú àná kò burú ó di mẹ́ta jẹ̀mọ́ à ta ló lẹ́tọ̀ọ́ àti sọmọ lórúkọ yẹn bàbá ọmọ ló lẹ́tọ̀ọ́ rẹ̀ tó bá fi pọ́n àwọn òbí rẹ̀ lé òsì tó burú bẹ́ẹ̀ bóyá bàbá àti ẹ̀ fi pọ́n wọn lé mọ́dámà tí wọ́n bá ti sọmọ lórúkọ burúkú òsì tó burú bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀rí pé Ànábì sallallahu alaihi wasallam ló sọ Hasan àti Hussein Ànábì ló sọ wọn lórúkọ mo rò pé sèyàn lè fi pọ́n bàbá èèyàn lè gbá oṣù rẹ̀ kó sọ fún bẹ́ẹ̀ yá bàbá mi ẹlẹ́kùn Anas ti wù mí ti pẹ́ ẹ̀ lẹ́wọ̀dà tó bá bí mi sọ ló kọ́ mi àwọn bàbá mi kó dáadé bẹ́ẹ̀. ẹ̀ṣẹ̀ sà ẹ̀sàkùn ọ̀la fẹ́ wọ́n rán mi létí kankan bí èyí sọ̀rọ̀ débẹ̀ so ó náà ní pé ká sọmọ ló kọ́ tabati wa sọ lọ́dọ̀ kan wọ̀nyí sáàmà ànábìrì á sì forúkọ tó bá máa tán àti pẹ̀rán àti ẹnì kan àwọn ìbéèrè pé àfa ìmọ̀ tí ìsọ tẹ́ǹtì àtẹ̀jà àti sẹ̀gbó ẹ̀ tí ìsọ àti ìgbókọmọ jáde níbi ìjókòó ẹ̀ tí ìsọ iná àfa sọ lórí yẹn ni pé al-ma'ruf 'urfan kálímà ṣèrú ti ṣàpà àgbà aláwùjọ wa pé àwọn àfa máa ń ṣe kò sí tàbẹ̀sìn kílẹ̀ rí pé kò tàkẹ́sì anesti náà sì lọ́dọ̀ àwọn sálàfò wa àkọ́kọ́ rí náà ṣùkàkà tó sọ pé ìwọ̀ rí ìkejì a rí tábìrín tó pe àwọn sàábé síbẹ̀ kà máa fẹ́rẹ̀ Bukhari fi alábìrì mufrad sóyè wa ó pe àwọn sàábé bí wọ́n wá pe àwọn sàábé náà fàrún ní ashabi Rasulullah wọ́n sì jókòó jẹun sóyè wọ́n tó wá ń ṣàdúrà fọmọ tó túmọ̀ sí pé wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó wá ní àdúrà tí wọ́n sí yọ̀nà mú wá rí lára ọmọ náà gbọ̀ngàn ìfẹ́ sọ ní tọ́pìkì mi ni Iyas bin Muawiya kí ló kọ́mọ rẹ̀ Iyas náà ni Iyas bin Muawiya ó ní ọmọ tá à ń sọ yìí ó gbọ́n lébi pé èèyàn méjì kan wá bá ń jọ kan láyé tí wọn tó bá ní làákàyè ó ti ní àwọn gẹ́gẹ́ tó máa fi mọ̀ ó sọ níbi pé ó níhìn idha kallamtu rajulan tí n bá bá ọkùnrin kan sọ̀rọ̀ ukallimuhu bi nafsi akli ìdájí làákàyè ni wọ́n fi bá sọ̀rọ̀ tó ti máa kó làákàyè jọ fún ó tóbi jù wọn kò lè gbọ́ mi yé ó ní wà ìdá ìtàmù ànáṣọ aláyà táwọn yẹn bá ti kóra papọ̀ fún báyìí jàmáàtù ákìlì èmi náà kó láta ìlú papọ̀ ni. àwọn méjì kan wá bá ń jẹ́ kan wọ́n ní lágbájá àwọn yáwó lọ́wọ́ rẹ̀ ẹnì kejì bá ní mi ò yáwó lọ́wọ́ ẹ̀ wọ́n rí mo yá ẹ lówó yẹn lọ ẹ bá adájọ́ ó bá ní ìrò pẹ́ ní yáwó lọ́wọ́ rẹ̀ ìrò bẹ́ẹ̀ lọ bí tó ti yá ẹni lówó níjọ́ yẹn lọ wò bóyá ò rí ẹ tó yá olówó bẹ́ẹ̀ tó bá ti rí ẹ tó yá lówó bẹ́ẹ̀ tó bá ti rí mọ̀ bọ̀
sẹ́wọ̀n pé ìdájọ́ yẹn ó fọ́ ní sí yẹn pé à ń jiyàn ni mo túwọ̀ fún mi pé lọ́bẹ̀ ẹni yẹn bá lọ ó ṣe díẹ̀ o ìyá àti wá bí ẹni pé ó yẹ kó ti dé ó ní bẹ́ẹ̀ ni kò jìnnà pọ̀ tó bá wọn ìyá àti wá ní o mọ ibi tí ó ti yẹ ọ lówó àbí dákun nígbà táwọn èdè rẹ̀ dá owó padà fún kò yá owó lọ́tọ̀ ẹ wo làákàyè aláṣẹ́bí ìmìtàl ìkan nínú àwọn afá tí wọ́n ń pè ní soibul ìbá ònàhàt ó kọ tírà kan ó pè ní kíríkà ọ̀kàmá ẹni mahasin àdábìl hukama ó sọ kí sọ kíkẹ́ nípa tí mo lè sáré sọ mí ọlọ́kùnrin kan wà wọ́n pè ní ẹni gọ̀rọ̀gù khatib ìmọ̀ ń kọ́ falisafa philosophy kí a máa ronú kankan ìmọ̀ ń kọ́ báyìí ó ní ó wá ti kọ́ tó ti mọ̀ tán àwọn èèyàn láwọn fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ̀ ó wá ní tó ń kọ́ bẹ̀ ni pé kí ni al-iqna'u fil-khitab tí yẹn bá bá mi sọ̀rọ̀ kí n convince ẹni yẹn mo ti mọ bá ti lè convince yẹn lórí anything ọmọ kan bá owó jọ wọn pọ̀ ọmọ yẹn ní texanals ló fẹ́ lọ kọ́ ó sì kọ́ ọmọ ìbámu àtọwọ́ yá owó san 20 dinar ó ní kò sí wàhálà gbàtọ́ ọmọ yìí kọ́ṣẹ́ tán ọmọ ìbá ní mo fẹ́ tẹ́sì lára yín pé mi ò jẹ́ yín lówó kàkà tí bá wà lè ṣe ìkìnáwó yín ajẹ́gbẹ́gí ni ẹ̀ ti kọ́ mi iṣẹ́ tí ìbá lè ṣe ìkìnáwó yín ajẹ́pẹ́ ẹ̀kọ́ mi ní gangan lọ́wọ́ bá bẹ̀rẹ̀ wọ́n ní ṣé mo jẹ́ yín lówó àwọn ọba náà ò jẹ́ mí lówó wọ́n yà kí ní ọ̀dọ̀ wọn náà nígbà tí mi ò ti yín convince àjẹ́ wípé ẹ̀kọ́ mi ní kankan ó fẹ́ máa lọ àbá pè padà pé ìdágbàlagbà méjì ẹ̀kọ́ àdéhùn ló wà ó ní èmi náà sọ̀kan fún ọ bí wọn náà bá ti gbà àjẹ́ wípé o kọ́ nǹkan lọ́dọ̀ mi ó náà dàrú ma lọ́wọ́ tí tó sábì owó ẹ̀gbà lọ́wọ́ ẹ̀ wọ́n máa ń mọ àwọn èèyàn pé irú ọ̀nà bẹ́yẹn àwọn èèyàn máa ń fẹ́ ronú nígbà tó ti kọjá sọ ọmọ tá a ní wọ́n jókòó rẹ̀ yìí ó ní làákàyè ní pé ó ju àwọn philosopher lọ ní tó ṣe pọ̀ ó bá rí yàn báyìí obìnrin ọlọ́mọba akẹ́yẹ yasmin muawiya asáré rí bẹ́ẹ̀ pé a lè pera wa jókòó pàtàkì jùlọ láwùjọ tiwa àwùjọ tiwa tí wọ́n fẹ́ dìmáàndì ẹ̀ bákàbákà tá a bá ṣe kò sí problem bọ̀ bákàbákà ni pé ìmọ̀ ń jàǹfààní láti tún jọ wà papọ̀ Imam Ahmed rabba ni wọ́n bí wọ́n wípé ẹran àkíkọ̀ ìsàlẹ̀ fatasi wọ́n ní kí ló dáa tó fúnra Imam Ahmed rabba ni ó ní kódà lè yí ní iyọ̀ ẹ̀mọ̀ bá ti máa ń dáná lọ́ọ̀ tí wọ́n ìtumọ̀ ní pé lọ́lá ta fi yọ sí òfin àwọn èèyàn Imam Ahmad bin Hanbal a rí afárò yẹn nínú Tuhfatul Mawludi Imam Ibn Qayyim kó làwọ̀ bẹ̀rẹ̀ rẹ̀ wà tí wọ́n ní iná gbìyànjú pé irú atata àmọ́ ẹran tá a pa bí akíkọ̀ yẹn so alábẹ́ni ṣe sọ́dá pọ̀ nígbà ẹgbẹ́ ìpò wọn ṣàkíyèsí kan tá a bá pa ẹran tán níjọ́ keje ká la bímọ níjọ́ Monday níjọ́ Wednesday tá a ṣe àkíkọ̀ rẹ̀ ní Tuesday a lè decide ká pa ẹran dandan ká pa ẹran tá a bá ní ká pa níjọ́ Tuesday ká fa orí ọmọ ká sọ owó pọ̀pọ̀ táwọn èèyàn wá jẹun ìsìndẹ̀dọ̀ gbọ́dọ̀ jọ Tuesday àkíkọ̀ tó ṣe é wọ́n ìtọ̀ àmọ̀ náà sì wálé wà ní ìmọ̀ wọ̀n sọ́dá kọ́ṣẹ́ àhà àwọn àlewà tó sọ pé àwọn yóò ráyè weekend ní kẹ́ tó wá bá mi jẹun ṣàjọyọ̀ pé mo bímọ sẹ́yìn pé méjèèjì àbọ̀ síra wọn ṣùgbọ́n ní ìsìnká tí ó ràn ọ̀yọ́ yóò padà sọ pé àkíní kan gbọ́dọ̀ pé ìjọ ìrìn òkè sí mẹ́ta ìyẹn ìkànnì ẹ ti parí iṣẹ́ yìí tẹ́ bá ti pẹ́ ránjọ́ gbé sínú freezer ara tó kàlẹ́ ìṣòwò ni pé nílùú tiwa kò sí náà o kò sí freezer tá gbé sí o ẹ dákun ẹ bá jẹ fẹ́ jẹ alhamdulillah ẹ dákun bàbá wa rí ẹ̀ka tó wá pẹ̀ràn àwọn tó wá rí pé fámìlì mi pọ̀ ẹ jẹ́ pé fáwọn fámìlì mi náà só gbẹ̀ṣẹ̀ jàmá àfọwọ́dé wọ́n dáhùn só lẹ́sẹ̀ lọ́rùn kò lẹ́sẹ̀ àti sọ kánàbí ni a ṣe fún wa ká pẹ̀ràn ká sọ lóko ká sì fa irun ti jáde kọ̀ náà nìyẹn èyí tó máa ń fi kún díẹ̀ díẹ̀ ni pé ká lọ wọn irun yẹn ìyẹn lè rí àdínsún Allahu a'lam yẹ́kùbánu tàṣí fáwọn tó bá rí bẹ́ẹ̀ àwọn àgbà yìí ṣe rárá ládìsí yẹn ìsáàdìsí lọ́dọ̀ tán pé ẹni tó bá rí ládìsí kó lọ wọn tó jẹ́ ṣe ní fàdákà kó ṣe sọ́dápọ̀ Allahu ta'ala a'lam. ẹni tí èèyàn ń ṣe dáadáa sí tí wọ́n ń ṣàkóso sí yàn Ọlọ́run fẹ́ kẹ́yàn ní o àdìsí Muslim ní o directly ọkùnrin kan wá bá Nabi Muhammad sallallahu alayhi wa sallam ó ní ya Rasulallah inna min ahli
asiluhum wa yaqta'unani uhsinu ilayhim wa yusi'una ilayya. Ànábì ní sallallahu alayhi wa sallam in kana al-amru kama qult innama tusifuhum an-nar wa la yazalu Allahu mu'inun laka fi alayhim. Ànábì ní sallallahu alayhi wa sallam ó ní mo nínú àwọn ará ilé tí bá ṣe dáadáa sí aburú yóò ṣe sí mi padà, tí bá náwó dáadáa sí yóò ṣàbúrú sí mi padà. Kí ni kí n ṣe bí n bá fẹ́ sún papọ̀ yóò gbé Ànábì ní tó bá yẹ pé bó ṣe sọ ìlú rí ìwọ́n ṣe dáadáa wọ́n ṣàbúrú sí ọ Ọlọ́run ní yẹ̀kọ̀ nígbò yóò máa ràn ọ́ lọ́wọ́ lórí wọn, ó máa rí pé wọ́n ló ń borí tó bá kù sẹ́jú kan báyìí. Jẹ̀mọ́ òbúra ló ń kọ Ọlọ́run ọba tí Ọlọ́run bá gbé ẹ̀sùn kọ̀ǹdíṣọ̀ fẹ́ kéèyàn sórí rí ni o mo já rọ́ọ̀bù báyìí máa ṣe dáadáa tiẹ̀ lọ ó wà ní pọ́lọ́ máa ń kẹ́ ọ sáàmà ṣe dáadáa tiẹ̀ lọ sáàmà ṣe dáadáa tiẹ̀ lọ sáàmà ṣe dáadáa tiẹ̀ lọ tún gbìyànjú mọ́tò ńlá nìyẹn kú sẹ́ni ọ̀gá tó bá fẹ́ kó ìfà Ọlọ́run yẹn ó wá lè máa fi bẹ Ọlọ́run bá pé Ọlọ́run ní lára tó rí tiẹ̀ ni o ó rí tọ́lọ́run ṣe fún ọ náà. Ànábì sọ pé innama tasifuhum rọ̀máàdì ewu gbóná ló ń fún ẹni ẹ jẹ tó ń bá ti gba dáadáa tiẹ̀ tó ń ṣàbùrù sí ẹ abẹ́lẹ́ wọn bá kó ṣàánú ẹ̀ kankan wọn. Tí kèfèrí bá sálámà tí wàá bó láti dáhùn àbí sáàlì sálámà tí kèfèrí àlè bẹ̀rẹ̀ sálámà pẹ̀lú kèfèrí sálámà ọ̀rọ̀ ẹ̀sìn wa ni. Ànábì sọ pé sallallahu alayhi wa sallam la tabda'u al-yahuda wan-nasara bis-salam fa idha laqita ahadahum fi at-tariq fattaruhu ila adyaqihi. Ẹ má máa bẹ̀rẹ̀ sálámà sáwọn Yahudi àti Nasara wọ́n ní qadiyatul ahyani ní bal lahu yàní hamlu ala al-umum ó ṣe gbé sí umum. Pípé tá a bá rí Yahudi Jíù àbí Kristẹni àìbẹ̀rẹ̀ pẹ̀lú assalamu alaikum. Àwọn mi ò tún gbọ́ yẹ́wò ní assalamu alaikum mo ní salamu alaik. Salamu ganu gbogbo sọ. Alimamu Fakhruddin Razi Abu Muhammad Abdullah ibn Man Abu Muhammad Fakhruddin Razi ó nínú tafsir wọn fún ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé ya la tadkhulu buyutan ghayra buyutikum hatta tasta'nisu. Wọ́n mú àwọn àǹfààní kan wá bẹ̀ ó yẹ kí n sọ yẹn náà nínú dáadáa tó yẹ ká ṣe fúnra wa. Ara táwùjọ wa lè fi dáa ni pé káwọn máa pẹ́ wọlé ara wa láì gbà yọ̀ǹda. Ọlọ́run ní àtàtà sáànìsú sáàmù tí wọ́n ta sáànìsú ìmáàmù tó bá ní ọ̀nà méjì ni wọ́n gbà jù. Ọ̀nà alákọ̀ọ́kọ́ ó ní pé àtàtà sáàdínù tó fi gbà yọ̀ǹda. Ọ̀nà ẹlẹ́ẹ̀kejì yẹn ló pé jù olókun jù. Ó ní àtàtàlámù tànáhánà tí ó fi yé wípé wọ́n sọ pé ṣán fẹ́ kí n wọlé ṣẹ́ni yìí rílì fẹ́ kí n wá. Ó lè súnmọ́ èèyàn kó jẹ́ pé lásìkò yìí kò fẹ́ kó súnmọ́ kò fẹ́ kó wọlé lásìkò yìí. Àníṣì náà sì lẹ́wà ṣe mínà lónùs mọ̀ kẹfin pé ṣẹ́ni yìí fẹ́ kí n wá ṣá ṣé kò ní lára. Ara tó fi mọ̀ pé tí ò fẹ́ kó wá ni pé ẹni tó lọ kí tó ní tẹ́ẹ̀bá sí ìgbà yìí sì bá ti sùn báyìí òwe nípa fún ọ. Ẹ bá ti wá kí mi báyìí náà ìtẹ́tẹ́ mi bá ti jí ara máa ń ro mí òwe lánàá tó ti yé ó ti dijọ́ mi kò gbẹ̀sán àtà tẹ̀sítà ẹni sùúrù. Now Abdullahi ibn Abbas wọn sọ wípé ó ní he sàlásù àyàtì àyà mẹ́ta kan wà jahadahunna nasu kullu yahadahunna nasu kullaha. Àwọn èèyàn ti já àyà ènìyàn báyàyà. Kí láyà náà ó ní alákọ̀ọ́kọ́ ni pé Ọlọ́run bá sọ pé inna akramakum indallahi atqakum. Ó ní bal qala an-nasi a'zamuhum wa aghnahum. Àwọn èèyàn tó bí ara ò kìí ṣe àtikọ́kọ́ mu ẹ tó bá tóbi jù láàrin àwọn èèyàn àbẹ tó bá lówó jù làmọ́ pálí. Ọlọ́run sì ní inna akramakum indallahi atqakum. Ẹlẹ́ẹ̀kejì ni ó ní wal-istidhan ká máa gbà yọ̀dá ká tó máa wọlé ara wa. Ẹni tó wà pẹ̀lú ẹ bá ní ẹ dákun akhawati wa aitam wa fi bayti fi hujrin wahid asta'dinu. Mo láwọn sisters mi nulé mo ní kẹ̀kẹ́ yìí tí wọ́n mọ̀ gbà yọ̀ǹda kí tó wọlé wá bá wọn tó ń gbé nulé kan náà. Ibn Abbas ní bá tẹ̀síàbì ó gbọ́dọ̀ gbà yọ̀ǹda. Ó ní Imam Tabari ló mú wọn afárí wa nù tafsir wọn. Ó lè gbọ́dọ̀ gbà yọ̀ǹda ó tún padà ó ní atuhibbu an taraha uryanatan tó fẹ́ rí ní òun. Kọ́lá náà ó ní ara ó ní ìgbà tẹ̀síàbì ó tún padà wá ìgbé
àjọ ń gbé wọn lẹ́ka náà ni oní baltas sáàdì owó gbà yọ̀ǹda náà ni Ibn Abbas sọ pé àtòhìbù ńlá tuntun àwọn àfikọ́ ní sọ̀rọ̀tẹ̀ lọ́rọ̀ lọ́wọ́ tó sọ pé látàrí olùgbòyóta ó ní àwọn ti gbọ́ sáìbìrì ìdìbò ìwà lọ́ba lẹ́yìn ìbí kí ló tó ń da Ibn Abbas fẹ́nu ó ní àwọn fẹ́ kó tiẹ̀ reduce ìdájọ́ yìí níbi àwọn tá a tún jọ ń pé wọn lé Ọlọ́run láwọn ọmọ wa ìlà bàlágò lẹ́hùn tó bá ti lè bàlágà àwọn náà ti ń lálàá wọn gbọ́dọ̀ wọnú lé wa máa fi kún gbà yàn lọ ní tàlàfù àrùn ní àwọn àsìkò mẹ́ta kan tá a máa bọ́ sọ́ọ́lẹ̀ ní ìdájí nígbà tá a bá fẹ́ jí ní ìrọ̀lẹ́ nígbà tá a ti dé tán àwa náà ti mọ bí a ti mọ wà gbà wọn inú ẹ̀kọ́ ni káwọn ọmọ wa wà pa àwọn ilé jálẹ̀kùn wọlé ọlọ́mọdé àkóbá àwọn ọmọ ọlọ́mọ àwọn áàlù kan wà tó wọ́n bá ilé rí yàn bẹ́ẹ̀ kò ní kó lọ́pọlọ rẹ̀ láíláí kò sí èkú kò ní kó lọ́pọlọ rẹ̀ sọ ìlú mi ló kó bá ọmọ rẹ̀ tí kẹfẹ́ ní bá sálámà sí àwọn ìwà lè bẹ̀rẹ̀ sálámà pẹ̀lú wọn kálọ́ pé àsálámù alaykum rárá torí hadith àkàtọ́ fún hadith àbúrò àti sọ pé látàbílà wọlé yahuda wala nasara bisalam fa'idha laqita ahdahu fi tariqi fattaruhu ila an yaqtihi so àrí bẹ̀rẹ̀ tán bá wá sálámà sí wa ń kọ́ tán bá sálámà tí wọ́n bá sọ dáadáa tán sọ pé assalamu alaikum ok nínú bẹ́ẹ̀ sọ pé Fakhruddin Razi sọ ni pé èyí tó dáa ní ká bẹ̀rẹ̀ sálámà pẹ̀lú salamun alaikum láì fi alifu aláàmù sí pé olúwa akímọ̀lù because gbogbo ibi tọ́lọ́run ti sọ nínú Kùránì tó ti sọ pé òun ó sọ o salamun qawlan min rabbir rahim ìtàwọn màlẹ́kà náà ó sọ salamu náà ni salamun alaikum salamun hiya hatta matla'il fajr salamun oríṣiríṣi pé ibi èèyàn ní kálọ́lọ́n ti wájú wà láàmù nínú Kùránì ti Mùsá ti Ìsá wassalamu alayya yawma wulidtu wa yawma amutu wa yawma ub'athu hayya pé àwọn tí wọ́n ti wájú wà láàmù pé salamun ó wà nákàrà ó pé ju assalamu lọ lọ́dọ̀ gẹ́gẹ́ Fakhruddin Razi sọ ìkànnì kéjì ẹni pé tàbá wá sọ pé àsàlámù òun á jẹ́ pé tàbá bẹ̀rẹ̀ pẹ̀lú àsàlámù ẹ̀rí pé Ọlọ́run fẹ́ ká fòókọ̀ ọ̀hún bẹ̀rẹ̀ ó ní àsàlámù ó sì fẹ́ ká fòókọ̀ ọ̀hún parí assalamu alaikum wa rahmatullahi wa barakatuh wa alaikum assalam according to Fakhruddin Razi pé orúkọ Ọlọ́run wà náà ló tó parí bẹ́ẹ̀ so sálámà yẹn àwa mùsùlùmí la ní tí mo kèfèrí bá lè sọ pé assalamu alaikum kí a sọ tó bá sọ dáadáa ló sọ pé wa alaikum assalam the only thing ni pé a lè lé òun kún gẹ́gẹ́ bọ́n sọ pé wá ìdá èyí tó ń bí tahiyyatin fahayyu bi ahsana minha aw rudduha so níbẹ̀ olùjẹ́ pé tí kẹfìrí bá sọ dáadáa tó ní assalamu alaikum àwọn tó wá máa ń lo àdìsí ànábì pàánàbì sọ pé sallallahu alaihi wasallam wọ́n sọ fún ànábì pé assalamu alaikum ànábì wá ní wá alaik ìyẹn kọ́ rárá wọ́n mọ̀ ń pè wọ́ lárúbáwá ni wọ́n mọ̀ ń ṣépè fún ànábì pé assalamu alaikum kí kú mọ́ báwọ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì wa sọ pé wá alaik àti wọ́n náà inú wa bí Aisha àti ẹ̀ńjọ́ tí wọ́n sọ fún ànábì wọ́n sọ pé asaamu walmautu walhalakatu walkirika aleikum Aisha ànábì wa náà mọ́sọ̀rọ̀ ìmọ́sọ̀rọ̀ ó ní ògbọ́n tí wọ́n sọ ní alayekfik èyí mi sọ pé wà alaik ó ti tán ànábì sì ní ọgbọ́n sallallahu alaihi wasallam ànábì sọ fún àbúrẹ́ra ó ní yá Aba Hurairah ó ní yá Aba Hurairah èrè àbúrẹ́ra ala tanzuru kayfa sarafa Allahu anni shatma Quraysh orí bọ́lọ̀ ti gbé èébú àwọn Quraysh kò lára mi ọlọ́run jẹ́ wọ́n rí mi dú innahum yadhummuna mudhammaman wa ana Muhammadan sàlásì ọmọ fẹ́ bú wọ́n ni mudhammam wọ́n fẹ́ bó kọ̀rẹ̀ jẹ́ ni o mudhammam ó ní wa ana Muhammad ọlọ́run ti yé mi Muhammad ló kọ́ tèmi ó pè mí ló kọ́ mi ká wá bú mudhammam ni wọ́n bú kì í ṣe ẹwu ọgbọ́n wọ́n náà lè lo ẹnìkan fẹ́ sókọ̀ rẹ̀ ó wá ní àrúnásí As-Sanady kọ́ àbá àrúnásí àbí àdégẹ́gọ́ ní kayfa sarafa Allahu shatma haula'i anni inni shakiru fayakunu ghayra dhalik àwọn sì sọ nǹkan mi kìíní wọlúmọ̀ kò sáàdà pọ̀ mi walhamdulillahi rabbil alamin so wà ní dáhùn tí kèfèrí bá sálámà dáadáa á dà lọ àmọ́ tí ò bá ti sọ dáadáa tí wọ́n ń ṣe àwọn mùsùlùmí náà wà tí ò yẹ ká dá lóhùn àwọn aslam like assalamu alaikum aslam gbogbo wáṣọ yẹn títí alifa islam tí o bá tẹ̀ tí wọ́n fi mọ́tò sí àlefáàlù yẹn pé o bá wọn kẹ́ sọ pé asimu aleikum wọ́n ní aslam aleikum èpè burúkú
ẹni náà lọ pé sáàrẹ̀ àwọn ìpè burúkú táwọn èèyàn gbéra wọn ṣẹ́ nìyẹn èyí máa ń tẹ́tí dáadáa ètò dáhùn sálámà ó gbé mi báyìí mo gbé ìwọ náà nù pé asalaamu aleykum wa aleykum láwọn obìnrin ní wọ́n sábà ṣe kíní ẹ̀jọ̀ ìwọ la kọ́ níbi sálámà tó lọ lọ asalaamu aleykum ẹ̀mí sọ pé sáàrẹ̀ kí ló lẹ́nu asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh ẹ̀dá kan jama so bí yẹn bá sọ fún sọ èyàn ló dá padà fún yẹn pé wà aleykum láti ní kiri àkọ́dé káàna lakum fi rasulillahi uswatun hasanah Allahu a'lam. Ẹni tí ń fi irun kírun pé ṣáà lè fi rọ́bà tábà ní ká mọ̀ fi irun kírun ṣáà lè fi rọ́bà kó ó ní àpá irun. Àwọn kan lo àdísì mọ́ Muslim rahimahullah nígbà Ànábì sọ pé sallallahu alaihi wasallam la tasilu imra'atun bi ra'siha shay'an pé obìnrin kankan gbọ́dọ̀ fi kankan àwọn kàmákọ́lá lè sọ̀sọ̀ ó fi kún ọ̀rẹ́. Wọ́n ní shay'an yẹn nẹ́kírọ́tì ni ẹ fi ṣe yáge an-nafy yufidu al-umum. Wọ́n ṣe báwọn ní gbogbo gbà kò lọ́ máa gbogbo gbà ó pọ̀ bẹ́ẹ̀ tààtà fún ìtàn ìlú rẹ̀ já ànẹ́kọ̀ọ́ bí sáà kìí múmu náà rẹ̀ kò tún mọ̀ múmu náà ní. So kí làwa fi sọ pé ìtẹ̀sọ̀ yẹn kì í ṣe ẹ bá sọ bẹ́ẹ̀ gan ẹ̀yin náà wípé ẹ̀ lè dúró tì ṣe ìsọjí ẹ̀ lè dúró tì kí tó lọ kẹ́lẹ́ bàbá pé explanation yẹn rọ̀ wọ́n á wí àbí náà bí sọ bí àwọn sí Mádínà ó wá ráwọn èèyàn tí wọ́n fi irun kún ó wá ní àìnà ulama òkun àwọn àfáàyàn wá dá báyìí tẹ́ fi irun kún báyìí pé inna Allaha ó wá mú kìíní ìwé ẹ̀sìn tí ń bẹ lọ́wọ́ àwọn ọmọ ogun rẹ̀ tó mú dání pé inna Rasulallahi sallallahu alaihi wasallam naha an yasila imra'atun bi ra'siha shay'an ó ní pàṣàmọ́ òzúrọ̀ ànábì pé ní ẹ̀tàn tàlílù rẹ̀ náà ẹni tí téèyàn bá fi kún irun tí ó fi jẹ́ kí irun yẹn àbí àbí kó pọ̀ ju bí wọn ọmọ ṣe rí lọ zuru ní ìwọ lọ́dọ̀ wọn. Àmọ́ yẹn fẹ́ fi ìlẹ̀kẹ̀ design irun kò jọra rárá ìsọ̀rọ̀ ọ̀run. Ó ní tó bá sì gbà bẹ́ẹ̀ pé rárá ṣé áná ni ó dáa jẹ́ sọ fún ọ sí ẹ̀ lè bọ́mọ ìdúró tán kó wá bọ́ǹdì ẹ̀ lẹ́yìn wa ẹ̀. Ó fi okùn kan bọ́ǹdì ẹ̀ tó bá ní yẹ́s wọ́n ní ṣé ámà ni wọ́n náà ti ṣe tẹ̀síṣù ṣé yá. Ìmọ̀ bóyá gẹ́tẹ̀ wọ́n náà rí eléyìí ò lọ lóòótọ́ o èyí tẹ́yìn bá kàn bọ́mọ fi kankan di irun rẹ̀ lẹ́yìn kì í ṣe di ó kàn fi bá bọ́ǹdì ẹ̀ báyìí àwọn bọ́ǹdì yẹn ṣe yá náà nù tó ti wáyé gbogbo lọ òun fi jẹ́ pé ńlá rẹ̀ ní zuru kéèyàn ó máa fi ṣẹ̀tàn torí gbogbo ẹ̀gbà wa tó wá láti àpíà pé wọn obìnrin yẹn pọ̀ ju bó ṣe rí lọ ni kò bá àjọ òwúlẹ̀ yẹn fi ṣe ni o kò bá àjọ rọ́bà ni o ìtìyàn bá fi lè fi ṣe irun débi pé irun ọmọ àpíà lójú ẹ tí ń wò ó wípé ẹni yìí mà wá ní irun zuru ni ànábìlẹ̀ wọlé ìbò náà ẹni tó wá sọ wípé èyí táwọn aṣọ ìlú wa kún jù ẹ máa wo ibi tí ńlá wà níbi tí àwọn tó sọ lọ́dà wọn yẹn ńlá wà níbi pé àwọn sọ pé rárá ànábì ní gbọ́dọ̀ fi kún ok tó bá wọ wíìgì nǹkan sọ pé kò fi kún ó fi dé inú sọ pé yìí tí wọ́n sọ ni pé kò kó sádìsì yẹn mọ́ àwọn sì sọ pé torí pé ó jẹ́ zúùrù ni ó ti kù síbẹ̀ náà ẹ̀tàn sì wà ń bẹ̀ sórí pé ẹ̀tàn gangan ni kì í ṣe then kan sọ pé ìyàní wásílà tánàbí sọ láàánà lọ́wọ́ wásílà wà ní mùsàúsílà àlùwásílù gangan lọ́dọ̀ lárúbáwá ara tí wọ́n máa ń lò fún ni kí wọ́n mú nǹkan mínàfsì ṣe tó jọra wọn kí wọ́n fi wéra wọn láti bá a lè sọ pé wọ́n wà papọ̀ ni. tíra tí ìbá ṣe ńlá zoom yẹn ni àbá sọ pé ó tọ́kàn lo òwú nítawọn kan wò nìyẹn ń gbé ìgbọ́n hàn torí pé zoom ti wà tó òwú náà bá lè jẹ́ kó àpíà bíi wípé ìwọ̀n ẹni pọ̀ ju bó ṣe rí lọ òwú náà tọ́ kí wọ́n á dá padà fún wa ìjà lè fi rọ́bà kó wọn kí lè dáhùn sí. a sọ pé tó bá ti jẹ́ pé kò ní í ṣe àfihàn pé wọ́n ó pọ̀ ju bí wọ́n ṣe rí lọ wọ́n lè fi kó bí àwọn tó yẹ pé ọmọ ṣẹ̀ṣẹ̀ ń wo irun ní ìsìn wọ́n fẹ́ kí irun rẹ̀ pọ̀ wọ́n á fi rọ́bà kó bí ìsàlẹ̀ irun báyìí. because kò ní jẹ́ kí irun àti ẹ̀mí púpọ̀ jẹ́ wàsàmáwù zùrọ̀ ìrùn bí wọ́n ọlọ́wọ́ àlà àmọ́ wọ́n ti sọ rọ́bà náà di pé wọ́n ṣe wọ́n fi wérun lẹ́gbẹ́ tẹ́ bá rí náà ẹ sọ pé ẹ máa wá sí ní kankan tó náà lè jẹ bẹ́ẹ̀ so zúùrù yẹn ká máa wò lẹ́yìn afẹ́ fi tàn yàn àbẹ̀rẹ̀ eléta sọ ẹ lọ́kọ̀ gba níjọ fún wa
ọlọ́pọ̀ mọ́ náà. ìgbà tí wọ́n béèrè ìbéèrè sí lẹ́lẹ̀ kan ok wọ́n wá ní pé ọmọ tí wọ́n bá bí ẹni tí ó bímọ ìyẹn sì mọ̀ ọmọ sí náà ló bí báwo ni ó ṣe kí ẹni wà ẹgbẹ́ ló má rí àmọ́ kí àwọn èèyàn bá bí. òótọ́ ọ̀nà tó nìyẹn wọ́n lẹ́yìn tó bímọ zinabo láṣẹ kí ó kó òṣì náà ni tí wọ́n rẹ̀pọ̀ ẹ̀ ni ó kó òṣì àti ìlànà náà ni mọ́ tàbí ìṣeré mọ́ tí wọ́n tó ṣe mọ̀ wípé tọ́lọ́wọ́n bá sọ ní pé kí wọ́n fún ní ẹgbàá ọgọ́rùn-ún òun náà ẹ̀rọ ẹ̀rí kó mọ̀ kù tó bá jẹ́ ẹni tó ti ní ọmọ nílé tó ti ṣe nìkan sọ̀híhù tẹ́lẹ̀ nìkan lẹ́nu kó pa lọ́wọ́ wa sọ ọ̀rọ̀ zina wọ́n gbé kòtò báyìí wọ́n gbé èèyàn sí wọ́n sì lẹ́nu kó tẹ́lẹ̀ fi bọ́lẹ̀ láàrẹ̀ wọ́n sì jẹ́ kí ọwọ́ rẹ̀ ti wà nínú tí wọ́n gbẹ fún kò sì ní ilé fọwọ́ dìfẹ́ǹdì orí ara rẹ̀ ọ̀rọ̀ zina ìṣèkà kékeré ọlọ́run bá sọ̀rọ̀ zina níbi kó sọ wípé látàkọ̀rọ̀ bù lọ́wọ́ bá sọ gbọ́dọ̀ rìn súnmọ́ kì í ṣe pé èèyàn ò lérí pípa ti lẹ̀yìn lóko pa kábẹ̀rẹ̀ dìde sẹ́yẹrẹ ni ó rí pé òfò gbá yẹn lójú sí ọ̀rọ̀ zina ìṣọ̀rọ̀ kékeré ọlọ́run kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀ẹ́dẹ́gbò láṣẹ kí ẹ tó ní kó bí máa ń rìn náà ó ti bà orúkọ ọmọ yẹn gan jẹ́ ọmọ tí ò ní bàbá òbí máa rè tó àlọ́kì ẹ̀ wà ra bisikíìtì láti kí ẹ̀ kì í fún ẹ̀sìn rántí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan sọ̀rọ̀ búrì àwọn kan náà tó àwọn ṣe kó wọn wá ṣe kó àwọn fáwọn náà tó jókòó ní ìjọba bá bímọ láwọn aṣọ yìí inna lillahi wa inna ilayhi raji'un ní jẹ́bàdé ó tán lẹ̀ wọ́n ní ẹ̀bá síbẹ̀ ìsìnà máa lọ ṣíṣe náà ní òjò dúró tí gbogbo àwùjọ bá pa wọ́n tì pé ọmọ ìsìnà lélẹ̀ ẹ̀rí pé kálukú ọmọ sáà ọlọ́mọ ṣe wá lọ́mọ ìsìnà wọn ọlọ́mọ fi dán wọn wo àwọn kan wà tá a tún máa ń sọ bẹ́ẹ̀ pé ọmọ ìsìnà ò lè jẹ mọ́mù ìyẹn ò kọ̀rẹ́tì tá a bá jẹ́ pa fẹ́ jẹ mọ́mù lóòótọ́ ó wà nù tí wọ́n lè fi disqualify èèyàn táwọn bá rẹ̀ tó qualify jùlọ torí pé wọ́n fẹ́ ká lè bù kó mọ̀ bá wọn lọ pé ẹni mọ̀mọ́ ti yín náà wọn tó kó bá but pé sóun gangan ló dáràn òun kan bó ṣe jẹ́ pé àyẹ̀wò náà ṣàgbọ̀ ẹlòmíì náà fi disqualify ẹ̀mí kan sóyè but tó bá yẹ kó òun ló di ṣàgbọ̀ utmost òun ló ju bẹ́ẹ̀ lọ tí ò sẹ́ni tọ́jọ́ ṣe déédéé bẹ́ẹ̀ àgbọ̀rọ̀ torí yẹn fún un tẹ́sílù wà sí ọtún wíṣọ̀ òun fà òun ló di ṣàgbọ̀ ẹ̀jù Allahu ta'ala a'lam. ẹ dákun má bínú àwọn màmá wa ni wọ́n. èmi ò tó bẹ́ẹ̀ kí n bínú àmọ́ màmá náà ló ní wà. so wọ́n sọ wípé pé nǹkan fẹ́ bẹ nínú àṣà tó jọ pé wọ́n máa ń ṣe tó káfílẹ̀ yìí wọn náà béèrè pé èyí máa ń ṣẹlẹ̀ tó jọ wípé ọkùnrin àtobìnrin wọn ò ti jọ ní ìbálòpọ̀ lọ́nà tí ò tọ́ lọ́jọ́ pé zina ni wọ́n ti bímọ so ìjọ tó bá sọmọ àwọn olókọ tó bá fẹ́ sọmọ olókọ tó bí tó jọmọ zina yẹn náà ìjọ òun náà wọ́n sì wá so igi bàbá àti ìyá àwọn papọ̀ fúnra wọn pé sí nǹkan báyìí tó tọ́ nínú òfin ṣẹ̀ríà so then ẹlẹ́ẹ̀kejì náà àwọn tí wọ́n máa ń ṣe tó yẹ pé wọ́n ti fún yàn lóyún ó sì mọ̀ pé oyún tó ń fún yìí ọmọ zina ní mẹ́nu rẹ̀ tó tọ́ káwọn àbá so igi báwọn so yìí tó wá lẹ́pọ̀ mọ́ òun náà ní pẹ́ṣẹ̀ tẹ́ dáhùn nípa àkíkọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ní pé ẹ ti sọ̀rọ̀ nípa ìgbà tí wọ́n pẹ̀rẹ̀ pé ẹ̀ka lẹ́ni tó bímọ kò níyọ̀ǹda ọlọ́run fún níyọ̀ǹda láti pa ẹran yẹn ní ìjọ́ keje òun gẹ́gẹ́ bá a ṣe máa ń ṣe nílọrin tó jọ pé ẹni ó ti wá dàgbà tán kan kọ́lù ti lè di ọmọ ogójì ọdún ó ti lè di ọmọ ọgbọ̀n ọdún gan wọ́n wà ní àti ìṣe ìkómọ fún gbogbo wọn o ìjọ ìyàwó wọn gangan wọ́n sẹ̀ wá sí ìkómọ wọn ọ̀tí sẹ́ẹ̀dì kan wá pa ẹran fún yàn kọ̀ọ̀kan wọ́n wá lè pa màálù kan fún ọmọ mẹ́jọ pé kí ni ìdájọ́ yóò gbà wọn. àwọn mọ̀sálẹ̀ tó pọ̀ ló kó sínú àwọn kìnìyàn but yóò wù mí ká má ṣe ní mọ̀ọ́ìdọ̀tàn ká má fi ṣe wá sí ká sọ ní àkámán kí ni ìdájọ́ àwọn kìnìyàn àkámán máa ń rẹ̀ lé díẹ̀ wọ́n yí bọ̀ wá ṣe wá sí níbẹ̀ ìpinnu níjà sọ ní àkámán ìdájọ́ aláwọ̀kọ́ ni pé ọmọ tí ó jẹ́ pé nígbà tí wọ́n bímọ ìgbà tó ń bímọ tí wọ́n ṣe kó máa ní wọ́n tó so igi wọn sẹ́rù igi báyẹn tọ́ ìyàpọ̀ inú bẹ lọ́dọ̀ àfà lóde. Àkọ́kọ́ ni pé tí obìnrin bá ṣe ìsìnà ó yẹ ká ṣe tẹ̀gbẹ́rẹ́ ìbò wọn tí ò bá ti ṣe ìsìnà tí ò bá ti lọ́kọ ní tẹ́lẹ̀ tó bá ṣe ìsìnà ó yẹ ká ṣe tẹ̀gbẹ́rẹ́ ìbò ni wọ́n yàní alámọ̀kífìnà kí wọ́n yà àwọn méjèèjì lọ́tọ̀ọ̀tọ̀ síbi tó jìnnà síra wọn. Ọmọbìnrin yẹn wọ́n ní bàbá rẹ̀ mú travel olódàbà rẹ̀ láwọn mú travel àlè sọ pé bí olùbí bá wà yìí kán mú lọ sí irú Maiduguri kán mọ́kùnrin lọ sí irú Port Harcourt
so ẹni pé ó jìnnà ìdí ni pé ìzìnà kì í tán lọ́kàn àwọn tó bá ṣe rí kì í tán tábàárẹ̀ tó bá ṣe ìzìnà rí ó ní tí wọ́n spark láàrin àwọn méjèèjì torí ẹ̀ lọ́lọ́run sọ pé tá a bá kọ̀ ìyàwó tá a bá kọ̀ tó bá fẹ́ wa padà àwọn méjèèjì náà ní kẹ̀kẹ́ kan fẹ́ ra wọn ojú tó ti mọ rírí rí ọlọ́run ọmọ rí náà ó lọ́ lọ́run tó sọ pé dáríkà atọ́hárù azikala fún wa atọ́hárù òun làwùjọ yóò fi dáwọ́ tọ́mù ní ma dàpọ̀ ẹsẹ̀ máa ṣe díẹ̀ ni ọlọ́run kó ṣàánú wa. so ǹjẹ́ ó wá yẹ kó o sọ ìyẹn tá bá so wallahu alam nìkan ó ń sọ àhìn náà ni tá bá so níjọ tí wọ́n bọ̀ tó yọ ẹ̀ṣẹ̀ yẹn kó kò tí yọ kó kó tó wá lè jẹ́ nìkan ó ń sọ àhìn dandan nìkan ṣe táwọn bá tí wọ́n bá lè ṣe táwọn bá kì í ṣe nìkan ó ń sọ àhìn dandan nìkan túbá náà báàbá ilé túbá òṣèlérí ayàtọ̀ lọ́wọ́ sọ́nà sọ́rọ́ tó gbóòrò so wọ́n gbọ́dọ̀ túbá náà sáàtú aláwọ̀kọ́ ni ìkan túbá lẹ́yìn náà fáwọn tó gbà yìí pé ọmọ gbọ́dọ̀ sí nínú obìnrin so ó ti bímọ yẹn sàn lè so àwọn méjèèjì papọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lè so wọ́n papọ̀ tó máa so wọ́n papọ̀ níjọ́ náà lẹ́yìn pé wọ́n ti túbá inṣàlá ní káwọn sọ̀hìn òun sọ pé ká sọ ìgbìnẹ́yà àkàm náà tí oyún bá sì wà nù rẹ̀ ńkọ́ àwọn afá kan sí méjì lórí ẹ̀ náà tóyún bá wà nù rẹ̀ tó bá dájú pé ẹni ìlú fún lóyún tó bá ilé dájú pé ẹ̀kọ́ òun fún lóyún ọ̀gọ̀rọ̀ àwọn afáà sọ pé kò lè fẹ́ náà torí pé àpò òbímọ gbọ́dọ̀ fún òun sì kọ́ ló lóyún ṣẹ́rán èèyàn bí wá pé àpò òbímọ gbọ́dọ̀ fún wọ́n mú nínú ọ̀rọ̀ Ọlọ́run wa tó sọ wípé wàlá yajuzu lahunna wàlá yahillu lahunna an yaktumna ma khalaqa Allahu fi arhamihinna ẹbí nìkan obìnrin ò gbọ́dọ̀ fi tí bẹ́ẹ̀nù rẹ̀ pamọ́ kó fẹ́ lọ jẹ́ kọkùnrin ní ìfẹ́ hàn wọ́n ní àjẹpẹ́ lọ́wọ́ fẹ́ kí inú ó ṣe kí ni kó fírì nìyẹn ibi téèyàn ó gbé kan sí so apá kan lọ bá wọn a sì ní nínú àwọn àfa tí wọ́n ṣe pàálí ìlú rẹ̀ wípé èyí tí wọ́n fi ṣe pé wọ́n fẹ́ kí náà ṣàgbọ́n dàrú ni tó bá yẹ lè dájú pé ẹni yẹn gangan náà ló fún lóyún kẹ́ẹ̀sì wà láti agbègbè tó jẹ́ pé fàsáàdù lè máa pọ̀ sí pé àwọn ọmọbìnrin kan tọ́ka fún àwọn lóyún náà wá dé pé àwọn tẹ̀ fẹ́ fi bẹ̀rù Ọlọ́run káwọn tẹ̀ ṣe ìdí náà ní kankan èyí tó wá ní ká máa lọ pé wọ́n ní kíní kan yóò wọ́n ní ká máa lọ. làwọn bá tó lọ pàdé àwọn pé tẹ́ bá wà nílùú àwùjọ bá àwọn ọlọ́mọdé àwùjọ owó tí wọ́n ti bẹ̀ ìlú àfa làwa wà ìlú àfa níbi tó wà ní. so irú rẹ̀ ò ní ṣẹlẹ̀ nílùú tiwa láéláé abẹ́gbẹ́ wípé yẹn tètè náà lọrin ẹ̀ẹ́dẹ́gbẹ́ láéláé nílùú àwọn àfa wọ́n lẹ́ran lọ́rin gákìrì ẹ̀dàkùn àwọn ẹran tó yẹ kó ṣẹ̀ṣẹ̀ kápá sẹ́yìn àdúgbò ẹ̀fọ́lọ̀ so níbẹ̀ yẹn àwọn kan sọ wípé wọn ò ní kán bá ṣe láti stop aburú yẹn wọn ni olẹ́tọ̀ tó bá dájú wípé ẹni gàgà ló ṣe kéde o ló lọ́dún yẹn èrò ló kọ̀ lẹ́sẹ̀ ní méjèèjì kọ́ máa ṣe náà ó jẹ́ ìjìyà fún wọn títí tí òye yẹn fi ilé ẹmọ bẹ́ẹ̀ ṣe tọ́ ọmọ yìí nítorí yóò fi tí ó fi bí fún wọn ṣe yìí láàrin àwọn méjèèjì wọn lọ́wọ́ àná. ọmọ tá a bí tó ti pé ọjọ́ tó ti pé wọ́n ti dàgbà àárí àbíkọ̀ṣe àmọ́ gbà tán dàgbà tán là tó ṣe ìyálà wa Aisha ló lẹ́wọ̀n náà ó ní téèyàn ò bá rí ṣe ìgbàláyé wa kéèyàn ṣe níjọ́ kẹrìnlá lẹ́yìn ìjọ́ kẹrìnlá ìjọ́ kẹkànlélógún 21 days lẹ́yìn ìyẹn séèyàn lè kà á mọ́ èèyàn lè kà á mọ́ òsín àwọn alẹ́ pẹ́ ẹran lẹ́yìn rẹ̀ èmi gbàgbọ́ wípé bí yàn bá pọn kò sí wàhálà bẹ́ẹ̀ ọlọ́run wàhálà ìyàn bí wọ́n lọ èmi mo gbàgbọ́ wípé ìbá àtó ọgọ́rùn-ún ọdún tó wà ní àdínkù yẹn ẹ̀dàpọ̀ ẹ̀bà ń pa torípa náà bí sọ pé rọ̀ yín ń gbé àpèkọ́ ti ìyẹn ní wọ́n dáwọ́ lè gbọ́gbọ́ yọ̀ sí rí ọ̀la tó ó dá kéèyàn pa kéèyàn bá fẹ́ pa kì í ṣe ìranù láti pa. ọmọ bíi méje wọn á lè pa wọn papọ̀ sódà màálù kan ó bọ́ sínú mọ́sálà pé téèyàn bá bímọ èèyàn méjì bá bímọ ṣé wọ́n lè jọ dáwó ra màálù wọn fi ṣe àpékọ̀ wọn èyí tó dáa jù ní kó ní ẹran kọ̀ọ̀kan ọtí ìbá sí kápá tó bá ṣe bẹ́ẹ̀ ọlọ́run ó gbà tí ó tún sọ ní ìdájọ́ torí ìdájọ́ ikọ̀ àti ubíyà ẹran léyà bákan náà nínú ṣẹ̀ríà wọ́n máa ń kó bá gun papọ̀ nù ṣẹ̀ríà. sọtẹ́ bá sọ pé tọ́ ẹran ubíyà ẹ̀rìn márùn-ún fún kóra papọ̀ fún màálù kan ajẹ́ pé márùn-ún náà lè kóra papọ̀ kí ni o.
kí ni túmọ̀ ẹ̀ èyí tó dáa jù ni pé ká pa kọ̀ọ̀kan fún kí ni o náà ọmọ kọ̀ọ̀kan Allahu ta'ala a'lam ẹ̀yà tó wáyé subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.